ó ti di àfagbára wọ̀ o àwọn alágbára ló fipá gbà má jẹ́ kó tàn ẹ́ jẹ ègún wà ogun wà ìtúsílẹ̀ dẹ̀ wà there is no problem without solution kò sógun tó lè jà ẹ́ tí ò ní ọ̀nà àbáyọ ìwọ ló máa plan ọ̀nà àbáyọ fúnra ẹ tó bá mọ̀ wípé mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun tó bá dẹ̀ ti bọ́ lọ́wọ́ ogun wàá ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ gangan fúnra ẹ̀ ìpilẹ̀ṣẹ̀ ogun ni bẹ́ẹ̀ ni tó bá sọ fún ẹ pé má ṣàgbèrè ọlọ́wọ́ lọ́mọ tó fẹ́ o for your own good go àṣàgbèrè kókó kìíní kan kó kú dànù ó kú fẹ́lẹ́ dá ẹnìyẹn ó jèrè ogun ló pa ẹ̀ tó pé wọ́n sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìgbọ́ràn ló dàpọ̀ mọ́ ogun nínú ayé ẹ̀ yes so gbogbo nǹkan tó wá ti ń sọ fún ẹ nínú ọ̀nà ọlọ́run bóyá ti ọ̀nà kìrìsìtẹ́nì ni o àbí ti mùsùlùmí make sure pé òun tẹ̀lé I'm very sure pé kò sí ẹ̀sìn kankan tó bá sọ fún ẹ wípé ó yá ó dára fún ẹ láti ṣàgbèrè ó dára fún ẹ láti jalè ó dára fún ẹ láti pànìyàn kò sí ẹ̀sìn tó sọ bẹ́ẹ̀ tó bá sin ọlọ́run gidi kò rí bẹ́ẹ̀ so tó bá ti mọ̀ pé ó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ó fẹ́ bọ́ lọ́wọ́ ègún máa gbàdúrà fún àrọmọdọ́mọ ẹ torí tí ègún yẹn bá rẹ́ kúrò lórí ẹ kó má lọ bá àrọmọdọ́mọ ọmọ tí wọ́n gangan tún bí wá dẹ̀ kíyèsára má pègún rẹ́ lórí ara ẹ kó tún wá lọ wá ègún sí orí ọmọ ẹ. hallelujah. hallelujah. ègún ṣe é ré o ègún ṣe é ré number 1 tí ọmọ yẹn bá ti rí wípé ègún yìí ègún ìran kan ni mo máa ń sọ̀rọ̀ kan ọlọ́run má jẹ́ ká rí ègún burúkú tó bá sọ̀rọ̀ pé diabetes alówó hereditary cancer owó hereditary orílẹ̀ lẹ́kì òjogún hereditary orílẹ̀ magodo ò lè jogún ẹ̀ orílẹ̀ ní banana island ò lè jogún ẹ̀ ogún àìsàn ló ń jẹ aláìnígbàgbọ́ ni ìkan gidi lènìyàn máa ń jogún kò ń ṣe àìsàn burúkú tó bá máa rẹ́ ògún kúrò ní orí ìran kìíní ìkejì kẹta ìkẹrin tó bá ti mọ̀ pé ègún kan ń ja ìdílé ẹ má bá wọn gbà fún failure number 1 nìyẹn má gbà fún ègún yẹn o sọ pé ìwọ ò wáyé ègún tiẹ̀ ẹni tó jèso àjàrà gangan lẹ́yìn ẹ̀ máa kan o bẹ́ẹ̀ ni ègún wà lóòótọ́ o ṣùgbọ́n nǹkan tó lè mú kí ọmọ ológo bọ́ lọ́wọ́ ègún ni pé mo ti sọ lẹ́ẹ̀kan kó jẹ́ aládùúrà number 2 kó máa tẹ̀síwájú kó máa lẹ́tì nínú àdúrà kó dẹ̀ máa ṣe spiritual dáadáa spiritual ni pé odò mára ń korò a sọ fún wòlíì Èlíjà pé kó lọ buyọ̀ sínú àwo kòtò kó lọ fi sí orísun odò mára pé kò ní sùn korò mọ́ kò dẹ̀ ṣe kíni kò dẹ̀ ó bẹ̀rẹ̀ sí í sun adùn sọrí pé spiritual ni spiritual tó wà bẹ̀rẹ̀ sọ fún ẹ iyọ̀ yẹn ni àti àwo kòtò spiritual nìyẹn ó dẹ̀ gbé kò dẹ̀ jiyàn tí ó bá sọ pé ìwọ odò mára gbọ́rọ̀ olúwa yá bẹ̀rẹ̀ sí ní máa sun dídùn Èlíjà lè sọ kó dẹ̀ máa sùn ṣùgbọ́n sọ pé kó fi iyọ̀ sínú àwo kòtò kó lọ fi sí orísun odò bẹ̀rẹ̀ sí ní sun dídùn ègún kan wà lórí odò mára tó jẹ́ kó máa sun ìkorò bó ṣe wà nínú ayé àwọn ènìyàn lẹ́ni tó jẹ́ káyé wọn máa sun ìkorò jáde ẹlòmíì gan fi aṣọ bora o ègún tó wà nínú ayé ẹ̀ odò mára gan ò lè kó tán so as a woman being tó bá ti mọ̀ wípé ilé ibi tó ti jáde wá ilé ológun ni wọ́n àìsàn kan náà ṣe wọ́n bẹ̀ ègún kan ló wà lórí wọn bó bá ṣe ń re báyìí máa re fún ọmọ ẹ àti àrọmọdọ́mọ ẹ bẹ́ẹ̀ ni ègún máa ń ràn ègún dẹ̀ máa ń rìn ègún dẹ̀ máa ń gbọ́rọ̀ torí pé ọ̀rọ̀ gangan ni ègún fúnra rẹ̀ wo ègún àti ogun lẹ́tà mẹ́rin ni wọ́n o ègún ogun mẹ́rin ni wọ́n wá ti mọ̀ wípé there's something behind it nítorí ìdí èyí o gbọ́dọ̀ jẹ́ ènìyàn tó máa jẹ́ kíni tó máa jẹ́ kí ọpọlọ ẹ kó ṣí sílẹ̀ tó bá ti mọ̀ pé ègún lélẹ́yìí má dá nìkan re lórí ara ẹ tó bá ti ń re lórí ara ẹ báyìí mo máa sọ fún ọmọ group members mi tó bá ti ń gbàdúrà fúnra ẹ má jẹ́ kí ọmọ ẹ má jẹ́ kó gbẹ̀yìn tó bá ṣe ń ṣiṣẹ́ àwọn èso a máa ṣiṣẹ́ àgbà a máa ṣe tiwa a máa ṣe tàwọn èso ìgbà mi ọ̀tọ̀ pé iṣẹ́ èso gan máa ń pọ̀ bí iṣẹ́ àgbàlagbà lọ torí pé wọn ò mọlé olódì ṣebí àwọn la mọ̀ pé nǹkan kan jẹ́ ogun àti ègún àwọn ò mọ̀ English ni òyìnbó náà máa sọ what is there nothing just happen kò just happen o kò lè just happen ègún ló ń jẹ́ ogun wẹ́n ní àwọn ìdílé kan tó ẹ pé láti
ìpìlẹ̀ṣẹ̀ ayé wọn, ní ìpìlẹ̀ṣẹ̀ ayé wọn, wọ́n ń struggle láti rí nǹkan, láti ṣe kan, láti ṣe rere. Wọ́n máa ń tètè succeed tó bá ti bí wọn, kọ́ lọ school, kọ́ kúrò school, kọ́ jẹ́ university, kọ́ dẹ̀ ríṣẹ́, kọ́ fi ọkọ rere, kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe rere, kọ́ kọ́lé, kọ́ ní mọ́tò, kò sí ègún, kò sí ogun. Hello viewers, welcome to YemChem International, the leader in production and distribution of herbal medicines in Nigeria since 1981. Today I would like to introduce to you Verozi. Verozi is an immune booster. It cures fungi, viral and bacterial infection. It also manages the symptoms of COVID-19. To prevent infection, use Verozi. You can contact us on 080 66 66 9868 or 080 66 66 6359 or 080 88 88 1020. Email yemchemonline@gmail.com. You can also visit our website at www.yemchemgroupinternational.com. Ìdílé kan wà bẹ́ẹ̀ yẹn torí pé wọn ò kì í ṣọmọ ogun àti ègún. Ṣùgbọ́n àwọn tó bá ti mọ̀ wípé ègún wà fún ẹ, ogun ti wà nìyẹn. Tó bá ti fẹ́ yọra ẹ kúrò nínú ègún àti ogun ayé, yọ ọmọ ẹ kúrò ńbẹ̀, yọ àrọmọdọ́mọ ẹ kúrò ńbẹ̀, yọ ọmọ ẹ kúrò ńbẹ̀. Tẹ́pẹ́ àwọn bàbá ńlá bàbá tiwa tó ti jésù àjàrà yẹn, tó pé wọ́n ti yọra wọn kúrò ńbẹ̀ ni kò ní ràn tẹ́lẹ̀ yìí. Mo rí ènìyàn kan tó rí wípé ogun ja ìdílé òun, ó mọ̀ fúnra rẹ̀. Wọ́n dẹ̀ sọ fún wípé nǹkan tí ìdílé yìí fi lè bọ́ lọ́wọ́ ogun ni pé kí ènìyàn kan dúró sàn án kó fi rẹ̀ dí ègún yẹn, kí ó fi ẹ̀jẹ̀ ṣètùtù ẹ̀. It's possible. Ó dẹ̀ dúró, ó gbà fọ́lọ́run torí kò sí option. Torí wọ́n ti ṣépè ègún ẹ̀jẹ̀ fún wọn. Ó dẹ̀ fi ẹ̀jẹ̀ ẹ̀, ó fi ṣètùtù fún àwọn ọmọdọ́mọ ẹ̀. Ègún dẹ̀ ṣe kíni, ègún dẹ̀ parẹ́. Ìjọba ọ̀run ti di àfagbára wọ̀ o. Àwọn alágbára ló fipá gbà. Má jẹ́ kó tàn ẹ̀jẹ̀. Ègún wà, ogun wà, ìtúsílẹ̀ dẹ̀ wà. There is no problem without solution. Kò sógun tó lè jà ẹ́ tí ò ní ọ̀nà àbáyọ. Ìwọ ló máa plan ọ̀nà àbáyọ fúnra ẹ tó bá mọ̀ wípé mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun. Tó bá dẹ̀ ti bọ́ lọ́wọ́ ogun, wàá ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ gangan fúnra ẹ̀ ìpilẹ̀ṣẹ̀ ogun ni. Bẹ́ẹ̀ni, tó bá sọ fún ẹ pé má ṣàgbèrè, Ọlọ́run lọ́mọ tó fẹ́ o. For your own good, go and ṣàgbèrè, kókó kinní kan, kó kú dànù, ó kú fẹ́lẹ́ dá ẹnìyẹn, ó jèrè ogun. Ogun ló pa ẹ́ tó pé wọ́n sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àìgbọ́ràn ló dàpọ̀ mọ́ ogun nínú ayé ẹ̀. Yes. So gbogbo nǹkan tó wá ti ń sọ fún ẹ nínú ọ̀nà Ọlọ́run, bóyá ti ọ̀nà Kristẹni ni o, àbí ti Mùsùlùmí, make sure pé òun tẹ̀lé. I'm very sure pé kò sí ẹ̀sìn kankan tó bá sọ fún ẹ wípé ó yá, ó dára fún ẹ láti ṣàgbèrè, ó dára fún ẹ láti jalè, ó dára fún ẹ láti pànìyàn, kò sí ẹ̀sìn tó sọ bẹ́ẹ̀. Tó bá sin Ọlọ́run gidi, kò rí bẹ́ẹ̀. So tó bá ti mọ̀ pé ó fẹ́ bọ́ lọ́wọ́ ogun, ó fẹ́ bọ́ lọ́wọ́ ègún, máa gbàdúrà fún àrọmọdọ́mọ ẹ. Torí tí ègún yẹn bá rẹ́ kúrò lórí ẹ, kó má lọ bá àrọmọdọ́mọ ọmọ tí wọ́n gangan tún bí. Wàá dẹ̀ kíyèsára, má pègún rẹ́ lórí ara ẹ, kó tún wá lọ wá ègún sí orí ọmọ ẹ. Bẹ́ẹ̀ni, ó possible. Ó ti gbàdúrà ń sìn, ègún ìdílé ti rẹ́ kúrò lórí ẹ, wọ́n náà tún wá lọ tọwọ́ bọ nǹkan burúkú tí àwọn bàbá ńlá bàbá ẹ tọwọ́ bọ̀. Ó tún fi fa ogun sílẹ̀. Tó bá tún kú tán, àwọn ọmọ ẹ̀ á tún máa jìjà nínú ègún nínú ogun. Be careful. Tó bá ti ń gbàdúrà, tó ń ṣe spiritual, tó ń sin Ọlọ́run, tó ń ṣe ohun gbogbo déédéé, fi ọ̀nà Ọlọ́run hàn àwọn ọmọ ẹ̀. Tẹ́ bá sọ fún wọn wípé ibi báyìí ni kò tẹ̀ sí, ọ̀nà báyìí ni kò rìn sí, má ṣépè lójú ọmọdé. Má sọ̀rọ̀ bí ègún lójú ọmọdé. Má sọ̀rọ̀ bí èpè lójú ọmọdé.
sinmi ọ̀rọ̀ ẹnu lágbára ọmọ mi àṣẹ wà lórí ẹnu ẹ̀ àgàmọ́tò àwọn ọgọ́ bá ti kọ́kọ́ wo eyín òkè yẹn wọ́n máa ní àṣẹ lẹ́nu kọ́ṣọ́ àwọn ọmọ ẹ má jẹ́ kó máa ṣépè fún ara wọn. Are you mad? Are you crazy? It's not saying you're too mad. So, wà nínú ilé ibi tó wà okay. And tó mad yẹn èèyàn gidi ni. Tí ọmọ kékeré mi ọmọ ọdún mẹ́rin mi tó bá ṣépè lójú yẹn máa fọwọ́ bu etí ni. It's not good. Kọ́ ọmọ rẹ ọ̀nà tí òfin ní máa ṣépè, tí òfin ní máa sọ̀rọ̀ burúkú, tí òfin ní máa sọ ẹ̀dá ọ̀rọ̀ sí ọmọ làkejì ẹ̀, tí òfin ní máa sọ èébú. Torí wọ́n máa lọ school. Wọ́n dẹ̀ máa kò sí bábọ̀ ṣe ní miss mọ́ ènìyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ gẹ́gẹ́ bí òbí máa sọ fún wọn wípé má ṣe báyìí má ṣe ọ̀tọ̀ ní tíṣà yà lọ́tọ̀ o ọ̀tọ̀ ní tíṣà tó máa train wọn o ọ̀tọ̀ ní education o ọ̀tọ̀ ní ẹ̀kọ́ ilé o ọ̀tọ̀ ní ẹ̀kọ́ Ọlọ́run. Yes mo lè sọ̀rọ̀ yìí ó gba inú mi dáadáa mo respect Muslim fikun nìkan tó bá rí ọmọ tó wá láti ilé mùsùlùmí òdodo wọn kì í ṣìwàhù. Yes ọ máa gba ẹ̀sìn wọn tó bí pé tó bá jẹ́ ọkùnrin gan tó bá rìn níwájú wọn àwùsùbí láì ní ọ̀hún ti ìgbà tí ẹ̀sìn wọn yẹn bá tó tú wọn sílẹ̀ wọ́n dẹ̀ máa borí wọn délẹ̀ ni. Ọmọ ò tí ì di ọmọ 18 years ó ti ń gbà kó wá ọmọ bob short àbí kílẹ̀ ń pè ó ti máa wọ spaghetti kó ti máa gbogbo ọyún ẹ̀ ń ta ẹ wá sáyé di ayé pé kínní ègún burúkú ni o. Nígbà tó máa ti ní òwò at the age of 13 years tó bá pé 25 kí ló fẹ́ kó ṣe ó máa bọ́ṣọ ni ẹlòmíì wá fẹ́ lè kàn bí ẹ̀ pẹ̀lú wèrè tó wà lọ́jà ègún burúkú ni ègún oníhòòhò nìyẹn ó ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Ìwọ as a mother whether you're a single mother you're a widow or you married doesn't matter nǹkan tí ọmọ ẹ máa jẹ́ àtẹ́lẹwọ́ ẹ ló wà o. Ọ̀tọ̀ ní ògo education yàtọ̀ sí ògo ìdílé ó yàtọ̀ sí ògo ìtọ́ni ó yàtọ̀ sí ògo èyí tí ó sọ pé wọ́n fúnra rẹ̀ fọwọ́ rẹ̀ build. Kò sí bí ọmọ ṣe lè mọ̀wé tó láyé tàbí bó ṣe lè brilliant tó tàbí tí ọpọlọ ẹ ṣe lè jí tó àwọn kan kó wà tó pé tí ò bá ṣe láyé ó máa miss ẹ̀. Bẹ́ẹ̀ ni kọ́ ọmọ rẹ ní ọ̀nà Ọlọ́run kí ègún kó má bàa di ogun sínú ayé ẹ̀ kó má bàa kábàámọ̀ lọ́la. Àlàáfíà.